ó ti jẹ́ man of God borí yín ó pé mo ti sọ mo ń retí yín bíbá ẹ̀yin lazy youth tẹ́ má lọ wá ṣẹ́ṣe kọ́ máa sponsor yín kẹ́ lọ́ máa defend debunk ohun tí ó wà debunkable ohun tójú rí tójú wa ló ṣe tó bá gbọ́wọ́ fáwọn èèyàn máa ní kọ́ máa kọ́lé sí tòsí ẹ̀ kọ́ máa kọ́lé sí tòsí ẹ̀ kí ló dé tí ò lọ gbalé fún wọn síbòmíì ìwọ náà fẹ́ fọ́ọ̀mù bíi redeem camp àwa sọ ní Gabriel camp lọ́jọ́ iwájú wàá mú ṣọ́ọ̀ṣì yẹn wàá sọ lórúkọ báwo ni ìpè charity ibi tó ti wá ń tọrọ fáwọn èèyàn báwo ló ṣe wọnú pé ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ṣọ́ọ̀ṣì látara ẹ̀ ìjọ tó lọ sílé kan báyìí ilé àkọ́kù ìjọ yẹn náà mo ká scam ẹ̀. ẹ má mẹ́dáde bọ̀dá kan ni mo tiẹ̀ bá kọ́lé yèdè dajì àmọ́ wọ́n tiẹ̀ wá fẹ́ tà báyìí ó ń lọ fún 10 million onírọ̀ ní ẹ̀wọ̀ ló kọ́ ní skeletal bẹ́ẹ̀ yẹn because ó fẹ́ kádùúgbò yẹn develop ó fẹ́ máa ta lọ bẹ́ẹ̀ sódà wọ́n ní Gabriel camp ní wá owó tó clean owó dọ̀tí ẹ máa pariwo mamẹ dáadé mi ò gbọ́rú yín rí ẹ wá sọ di social media di avenue fún scam ó nídìí láti máa kọ́lé fáwọn èèyàn síbi kan normally ibi tó bá fún wọn lówó ibi tó bá wù wọ́n nìkan kówó lọ wọn lè padà wá lẹ́lẹ́ǹkejì ni you remember that house tó sọ pé èèyàn kan ló rà èmi kánjọ yẹn gbogbo ẹ̀ ó ti mọye kinní tó jẹ́ ó ti mọye square meter ó ní ẹ̀dẹ̀ owó bẹ́ẹ̀ náà ń kí bó ṣe ń lọ́bẹ̀ yẹn notice bẹ́ẹ̀ làwọn ará bẹ̀ ń kí náà ń ṣe ó ti ń ṣe bọ̀ tí pé ọmọ ọdún mélòó ni tí ọmọdé lè láṣọ kó ní bí àgbà ni àwọn ayé ẹ̀ ń wà rẹ̀ rọra dákẹ́ pẹ̀lú àwọn aláìlóòótọ́ àwọn tí rẹ́kọ̀dù wọn ò dáa. Wá àwọn mi jáde because àwọn kan sọ pé if he does not raise the money for you will you get the money ìwọ ò ṣe gbé ìyá tiẹ̀ jáde náà wá gba bára ó dàbí ẹni tó fẹ́ gbowó fún oníbàárà tó oníbàárà ni bí abirùn bá wà nínú ẹbí tiẹ̀ tí wọn náà lè fi gbowó ìwọ náà ò ṣe lọ lò wọn ìwọ náà fẹ́ interest ó sì fẹ́ láwọn náà sábìrùn tó fẹ́ gbowó fún abẹ́ni tó kù díẹ̀ káàtó tó fẹ́ gbowó fún ìwọ ò ṣe lọ múrú wọn jáde nínú ẹbí tiẹ̀ kò fi gbowó àwọn lórí yẹn then kówó wọn fún wọn ó dàbí business ọ̀nà méjì àwọn tó sọ pé ẹṣọ́ kówó débi báyìí ṣé ìpínlẹ̀ kù tí ẹ rí abirùn ìwọ rí bá ẹni tó kù díẹ̀ káàtó tí wọn náà fẹ́ gbé jáde nínú ẹbí ẹ ó ní náà sáwọn kan ló need ó dẹ̀ ráwọn yẹn náà wọ́n gbéra wọn lẹ̀ wọ́n sọ problem wọn ta ó sọ fún wọn pé orí percentage báyìí ló máa wà àwọn adáwó tán lónìí kówó lẹ̀ ó wá ń kí wọn ó lọ́dún ọmọ 45 eléri ibú ọmọ ní ẹbọ bá rí yà sí ó lè gùn lé olúwẹ̀ o wàá kiri olúwẹ̀ fún àwọn oríkìríkì àìkìkùn àwọn obìnrin yìí náà bá ṣe ń dòdò kúdò ní àwọn prophetess wọ́n ń dó yá confront ọkọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ń dòdò kúdò láàrin ìdọ̀ àti beyond tí ò ṣe sọ síta káì mo ti blunt jù a lot of institutions continue àbàjẹ́ wọn lè gbà mí mọ́ra because wọ́n mọ̀ pé eléyìí máa sọ bó ṣe rí kò lè keep àwọn ìwà àbàjẹ́ wá sínú they will hire people tí wọ́n lè tó yẹ yín. mẹ́lẹ̀ abẹ́yìn fans all over the world tẹ̀tẹ̀ ń wò wá láti lo US bàbá ṣe báyìí ó ṣe ó ti gbórin ó ti há orúkọ àwọn ìlú yẹn ọmọ tẹ́ pé stark illiterate ni láwọn mẹ́ta yẹn lovers all over tẹ́ bá rí ibi tó ti kọ́kọ́ lò ibi tó ti kọ́kọ́ ṣẹ̀sìn ó lóun fẹ́ wá ṣe crusade ní London mélòó ní ìpè wèrè tó fẹ́ wá ṣe crusade ní London mélòó ní ìpè tó wà lára ẹ̀ àmọ́rú yín àwọn ẹlẹ́bi lẹ́ máa kó sí ṣọ́ọ̀ṣì ní London àwọn ẹlẹ́bi náà máa dìde àwọn tó fẹ́ gba kọ́tà ọmọ gbígbá percentage báyìí ní fáwọn táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní pariwo gbọ́nà wọ màmá yìí èwo daddy lovers ẹ̀yin mummies daddy tẹ̀ ń wọ mẹ́ láti America ẹ̀yin fans all over the world US ló wọ UK ni ó lè ní ẹ o tí n bá ti rí pattern ẹ wá fẹ́ fún bí ìgbà kan gbé speaker sọ fún ẹ tó bá ti dibi pé mọ́mí gbogbo wọn tá a fi sí ní ọkàn pé kò bá wa ṣàánú màmá yìí ẹ bá mi gbé kámẹ́rà ẹ tàn ẹ síbi egbò yẹn dáadáa náà ìwọ súnmọ́ ó máa ń fi ojú àtọwọ́ control èyí tó fẹ́ lò nínú àwọn agent ẹ̀ ní forefront bẹ́ẹ̀ wá gbé súnmọ́ bẹ́ẹ̀ ẹ wo ọ̀rọ̀ ẹgbẹ́ burúkú yìí oh my God Holy Ghost egungun bàbá yìí kí lè sọ pé hábà yìí jẹ́ ṣé ojú bẹ̀ yẹn gángan ọ̀kadà Jésù ó rẹ́ bẹ̀ yẹn àbẹ́ ṣé mọ́tò ló máa
sọ̀rọ̀ ẹ má bèrè lọ́wọ́ wọn ṣé mọ́tò yẹn ṣó gorí yín ọ̀rẹ́ ọgbọ́bẹ̀ yẹn mo fẹ́ kẹ́ fi àkókò yẹn fi sọ fún gbogbo àwọn lovers all over the world wọ́n ń gbọ́ yín báyìí màmá omijé ń ṣe àwọn èèyàn ẹ wo wọn àti ìgbọ́ yín tán àmọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ wọn dìde